Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ subscribe, hete. Face TV was Swoby. Ẹ̀mí àgùn ilé Ọlọ́run ní pélé ìṣàṣemọ́ àlùbáríkà ló máa ń wà lé ìtura Ọlọ́run àti wà á kọ́ àyùwò ìwélé láìpẹ́ láìjìnà ọlá ẹ̀ ò ní lọ́lẹ̀ o wà á máa ga sí ní o ara yálẹ̀ yọnu sí ẹ alálẹ̀ yìí wà á yọnu sí ẹ gbogbo tó bá ní dáwọ́lé ayọ̀ sí ni bẹ́ẹ̀ ló ṣe máa ń lágbára Ọlọ́run ẹ̀kọ́ ọgbẹ́ o. Mo fi kí gbogbo ọba ládéládé tó tẹ̀ ní kalẹ̀ mo kí ikú yá mi ikú mo kí. Ọba Mohammed Saheed Ọlásùnkọ̀ ní Ìfàlóhùn kò kí Odùsọ̀yà olùtìdí ọ̀kẹ́ ọba Ọlásùnkọ̀ ní Yusufu mò kí Ìtú onígbọ̀kọ̀ gbogbo Olùsàgá ọba Sheriff Adésínà Òmèlò mò kí onígbàkọ̀ ti rere ìgbàkọ̀ láti. Ọba láti rọ Fatima láti. Ààrẹ tó borí mi kò kíákíá. Ààrẹ tó borí mi Williams kò kí. Ààrẹ Oníkòyí gbogbo Yorùbá láti. Mo kí ẹ nàìjíríà o. Adébọ́lá Akíṣíkù mo kí ẹ Àlàbí. Èèyàn kábíyèsí ọba Tẹlẹ́gùṣì Adébọ́lá Ànábì Sáyídì mo kọ́ ọ̀la Elégùṣì Kùṣẹ́lá ọba Julia Bísí Oríyọmí Ṣítù Olú Ìbàṣà Ìjẹ̀bú Ẹ̀gbá mo bá kíákíá mo kíákíá bá mi
lẹ́kọ̀ọ́kọ́ ajagunpadé onífẹ̀ẹ́ kò mọ díẹ̀ díẹ̀ jàgbó ọ̀tọ́rì jìyó. mo wá kíákíá mo kíákíá Ààrẹ Ọ̀nà Kakanfò mo wá kíákíá ààrẹ bí ààrẹ Gani Adams owó ọkọ̀ Mojísọ́lá. Ààrẹ gbogbo lẹ̀ yóò bá tó kíákíá ààrẹ ibi adúbí olóòṣàmọ̀ lẹ́gbẹ́ àjẹrò bí ẹni kálá tó kíákíá ibi adúbí. Ààrẹ Gani Adams tó. Ààrẹ Gani Adams tó kíákíá ò kárí ààrẹ. Ààrẹ. Orí mi máa jẹ́ ṣàrẹ́ Ọ̀nà Kakanfò. Ààrẹ orí mi máa jẹ́ ṣàrẹ́ Ọ̀nà Kakanfò. Ààrẹ bẹ́ẹ̀ bú. Gbogbo yóò bá òun ló kí ààrẹ ìgbà dúdú. Ṣọ́gbà mi dájú ikú bàbá èyí ọba láìwọlá. Àbọ̀dá àgbèrè tàbí olúwa ní èdè. Mojísọ́lá member Mojísọ́lá Olúwa Lagos State House of Assembly ayé ọmọ ẹgbẹ́ kò fi kìíní kọ́kọ́ bá ní ẹ ṣe òye kò. Happy Carnival, you can't see me. Àkọ́kọ́ àkùbà kò kí ẹ kí ọkọ̀ bá mi. Lókè Olúbùṣì àìjìnà. Ṣé bá mi gbájú bàbá mi o? Àti bàbá mi lè fi inú. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.